الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله. أما بعد، أكي gbogbo àwọn ọmọ ìyá káàkiri gbogbo àgbáńláyé tí a ti ń gbọ́ wa, akíra wa pẹ̀lú kíkí eléyìí tó jẹ́ afdalu tahaya wa azkaha inda Allah, kíkí tó dára jù tó jẹ́ kíkí àwọn ọmọ aljanna gẹ́gẹ́ bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bó ṣe ṣàlàyé fún wa wípé tahiyyatuhum yawma yalqawnahu salama, kíkí tí wọ́n máa fi kíra wọn láwọn ọmọ aljanna òun náà ni salam. àbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe wá ní ẹni tí ń ṣe Islam, bákan náà tó tún ṣe wá lẹ́ni tí ó máa kíra wọn pẹ̀lú salam, Ọlọ́run kó má jẹ́ ara padà sí aburú. Àkú iṣẹ́ ládàá, àkú òǹgbẹ, Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò kà wá kún ẹni tí ó parí ẹ̀ láyọ̀ àtàláfíà. ń bẹ́nu àwọn tí a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí, subhanallah, tó ṣe yí pé lásìkò yìí báyìí wọ́n ti jọ́ Ọlọ́run Ọba nípè, Ọlọ́run Ọba kó forí jì wọ́n. ń bẹ nínú àwọn tí a jọ gba tọdún yìí náà tó ṣe yí pé ọdún tí ń bọ̀ oní bá wọn láyé, Ọlọ́run Ọba kó kà wá kún ẹni tí tọdún tí ń bọ̀ bá láyé tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé pẹ̀lú àlàáfíà ara. ọdún tí ó ń bọ̀ náà, Ọlọ́run Ọba kí ó bu ẹnì kọ̀ọ̀kan wa láṣìírí, k'Ọlọ́run Ọba kí ó ṣe dáadáa fún wa. àwọn tí a fi sọdún ní jíjẹ, ní lílò, ní gbígbọ́ bùkátà, Ọlọ́run Ọba kí ó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. á dẹ̀ kí àwọn Haqqu TV, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yà tí wọ́n ń ṣètò níbẹ̀, Ọlọ́run Ọba kí ó bá ní kún wọn lọ́wọ́, àti gbogbo àwọn tí wọ́n bá ń kún wọn lọ́wọ́ náà pẹ̀lú tọ́rọ̀ àti kọ́bọ̀, ìwọ̀nba tí ó ń kálukú wa tá bá fi ń dá sí náà, Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò dá sí ti ẹnì kọ̀ọ̀kan wa náà. ohun tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ lẹ́ni insha Allahu ta'ala, àwọn náà ni ọ̀rọ̀ tó ní bá ṣe pọ̀ pẹ̀lú àsìkò tí à ń wò níwájú wa yìí. sọ̀rọ̀ ní likulli maqamin maqal, gbogbo ààyè ló ní ọ̀rọ̀, gbogbo àsìkò ló ní àkọlé tó bá mú. òun náà ni ọ̀rọ̀ zakatul fitr. zakatul fitr, so zakatul fitr òun ni a sábà máa ń pè ní jaka nílẹ̀ Yorùbá. jaka ńlá sábà máa ń pè zakatul fitr. so ṣe wá rí jaka yìí, òfin Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ṣe lófin fún wa láti yọ jaka nígbà tí Ramadan tí bá ń lọ sí parí báyìí. wọ́n máa ń pè ní zakatul fitr, wọ́n sì máa ń pè ní sadaqatul fitr. méjèèjì ni ẹ̀rí ṣẹ̀ríà ni wọ́n gbé wá. tọ́yì ẹ̀rí òun ni sadaqatun tajibu bifitri min Ramadan, bilfitri min Ramadan. òun ni zakat, sàrà eléyìí tí ó ń kálukú ó ṣe, eléyìí tá a yọ, eléyìí tá a nánú dúkìá wa, tó ṣe pé máa di ọ̀ranyàn pẹ̀lú títúnu kúrò níbi Ramadan, pẹ̀lú títú ẹnu, ìyẹn ni pé kí kúrò nínú Ramadan gbígbàwẹ̀ parí. zakatul fitri máa di ọ̀ranyàn pẹ̀lú ẹ̀. tó ibi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ṣe é lófin limadha, torí kíni? láti lè fi ṣe rifq bil fuqara wal masakin, láti lè bá fi ṣe ìdẹ̀kùn àánú fún àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni tí ò rọ́wọ́ mú lọ ẹnu tó, àwọn tí wọ́n jẹ́ tálíkà, àwọn tí wọ́n ní, Ọlọ́run bá fẹ́ fi ṣe àánú àti ìdẹ̀kùn fún wọn. bí ighna'ihim 'ani su'ali fi yawmil 'id, kọ́mọ yẹ pé lọ́jọ́ tó ń kálukú bá ń dunnú, tó ń kálukú ń yọ̀, bí ọjọ́ mélòó ní ìsìn ń kálukú wa mọ̀ dunnú, àmọ́ kíra wa kú ọdún, kọ́mọ yẹ pé ọjọ́ náà làwọn wa mọ̀ tọrọ jẹ. Islam ò fẹ́ kó jẹ́ pé àsìkò ìdùnnú kọ́ ẹnìkan kan mọ̀ sunkún. subhanallah, àsìkò tó bá jẹ́ àsìkò ìdùnnú káwá rẹ́nìkan kó mọ̀ sunkún, gbogbo yín lẹ́kún pàǹgbà náà. tẹ́nìkan bá ti ń sunkún nínú ìlú tó wà, tẹ́nìkan sunkún nínú ẹbí rẹ̀, tẹ́nìkan sunkún ládùúgbò rẹ̀, gbogbo yín lẹ́lẹ́kún táìmù yẹn. nata'allam
bi alami ikhwanina arábọ̀dọ̀ ní wá tára bá ní ọmọ ìyá wa tẹ́nìkan bá ń tòsí lẹ́gbẹ̀ẹ́ wa gbogbo wa ló lòsì. Islam ó fẹ́ tilẹ̀kùn òsì torí ẹ̀ Islam ṣe zakat ó ṣe lọ́ranyàn fún wa. Zakatu méjì wá ní zakatul fitr àti zakatul amwal. Zaka owó àti zakatul fitri Jaka tá ń sọ yìí. Zaka owó àwọn tó lówó níye tí ó ní kó tó lè zakat owó àwọn dúkìá nǹkan ọ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmì eléyìí gbogbo wa láàyè ọjà mà torí ṣẹ̀ríà fẹ́ kó o mọ̀ pé ó lòsì tó ń pẹ́ra rẹ̀ yẹn olówó ni ẹ́. Àwọn kan ò ní tó ẹ́. Àwọn kan ò ní tó ẹ́. So Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní qad aflaha man tazakka. Qad aflaha man tazakka. Oríire iná ni fẹ́ni tó bá yọ zakat. Ẹni tó bá yọ zakat ó ti ṣoríire. Àfáwà Sa'id ibn al-Musayyab aw al-Musayyib èyíkéyìí inú méjèèjì wọ́n ṣàlàyé pé ihun tí Ọlọ́run bá ń sọ zakat tó Ọlọ́run bá ń sọ níbí báyìí òun ni zakatul fitr. Bákan náà òun ni àfáwà ibn al-Munzir ni wọ́n ṣàlàyé. So àwọn tí ẹ̀ mú ijma' wá lórí ẹ̀ wípé gbogbo àwọn onímọ̀ fẹnu kò lórí pé qad aflaha man tazakka zakatul fitri. Subhanallah. So zakatul fitr ó wá ní àwọn ìdájọ́ nínú sharia eléyìí tó yẹ kó kálukú wá mọ̀ èèyàn kí n yọ jákà bó ṣe wùyàn. A jẹ́ kó yé wa òyìnbó tó ṣe mọ́tò ó ṣe fún wa ká lè bá àmọ́ fi ṣàǹfààní ni ọgbọ́n orí rẹ̀ kó fi drive mọ́tò, ọgbọ́n orí rẹ̀ kó fi operate mọ́tò, ọgbọ́n orí rẹ̀ kó fi maintain mọ́tò rẹ̀. Ó gbọ́dọ̀ ṣàmójútó ọkọ̀ rẹ̀, bàálù ni máṣíìnì gbogbo ohun tó bá fẹ́ mọ́ lò bẹ́ẹ̀ ni tó ṣe ṣe ní kó ṣe ni. Kí ló dé tó jẹ́ pé ń bí alámẹ̀rí ẹ̀sìn a lè lọ́gbọ́n orí wa. Tó bá di bí alámẹ̀rí ẹ̀sìn ni tani tí gbogbo wa náà ní làákàyè ni. Làákàyè rẹ̀ kọ́ wọ́n fẹ́ lómi báyìí. Làákàyè rẹ̀ kọ́ o lè fọgbọ́n orí rẹ̀ yọ zakat o lè fọgbọ́n orí rẹ̀ yọ jákà. Subhanallah. Àfi ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ká gbé láti bí pé àwọn wo ni zakatul fitri jọ́ranyàn fún Ghana. Pẹ̀lú àlàyé tá a ṣe síwájú zakatul fitr ọ̀ranyàn ni o, ọ̀ranyàn ni kéèyàn yọ zakatul fitr. Àwọn wo ló wá jọ́ranyàn lé lórí? Alákọ̀ọ́kọ́ ẹni tí zakatul fitr tó jọ́ranyàn fún òun ni pé kẹ́niyẹn jẹ́ mùsùlùmí. Tẹ́niyẹn bá ti jẹ́ mùsùlùmí ọ̀ranyàn ni kó yọ zakatul fitr. Torí pé tó bá jẹ́ kéfèrí Ọlọ́run Ọba ò ní gbàjọ́sìn kankan lọ́wọ́ kéfèrí. Bóyá kéfèrí pilẹ̀ ni àbí kéfèrí tí ń pera rẹ̀ ní mùsùlùmí. Ẹni tí ń lọlé alágbègbà tó ṣe pé ohun táwọn àfáà àwọn ẹlẹ́bọ tí wọ́n bá sọ fún náà ní fi ń ṣẹ̀sìn rẹ̀. So irú ẹni yìí kì í ṣe mùsùlùmí. Tó ti yé báwọn. So kẹ́niyẹn túbá k'Ọlọ́run Ọba bá lè gba zakatul fitri ẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà táwọn onímọ̀ ti ṣàlàyé fún wa pé yẹn máa ń gbà jáde kó ní Islam. Lẹ́kùn ní Islam ó wọ bẹ̀ ó tún lè jáde kúrò ń bẹ̀. Kódà yẹn lè jáde kọ́ mọ́mọ́ kó ohun ti ṣe kí ohun ti jáde. Èèyàn wà ọ̀nà yóò nímọ̀ kí ló lè mú mi jẹ́ mùsùlùmí kí ló lè mú mi mọ́ jẹ́ mùsùlùmí. Májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni kéèyàn jẹ́ mùsùlùmí. Ẹlẹ́ẹ̀kejì òun ni al-qudratu ala ikhraji zakatil fitr. Ìyẹn gbọ́dọ̀ ní kápá àti yọ zakatul fitr. Tani wá lẹni tó ní kápá? Ẹlòmíì lè ní àwọn ò lágbára òun ò ní kápá. So ti yẹ báwọn tá lẹni tó ní kápá láti yọ zakatul fitr òun lẹni tó ṣe pé ó bá ti ní ohun tí ó jẹ lálẹ́ ọjọ́ ọdún àti lójúmọ́ ọjọ́ ọdún. Tọ́yì ó ti níyẹn ohun tí ó jẹ àtàwọn ẹbí rẹ̀ ó tún wá ṣẹ́kù ibi ohun tó ṣẹ́kù yẹn ni ó ti yọ zakatul fitr. Ìyẹn ni pé alẹ́ ọjọ́ ọdún gangan òun nígbà tí wọ́n sọ pé wọ́n rósùn alẹ́ tí àwẹ̀ bá ti pé mọ́kàndínlọ́gbọ̀n 29 tó ti yẹ báwọn tí àwẹ̀ bá ti pé mọ́kàndínlọ́gbọ̀n báyìí alẹ́ ọjọ́ yẹn títí tí ló fi mọ́ alẹ́ ọjọ́ ọdún nìyẹn. Àárọ̀ ọjọ́ ọdún títí tí ló tún fi sún padà yẹn àárọ̀ ọjọ́ ọdún ojúmọmọ ọjọ́ ọdún nìyẹn. Tó bá ti ní ohun tó jẹ lálẹ́ yẹn àti lójúmọmọ yẹn tí nǹkan wá tún ṣẹ́kù ayé pé wọ́n gangan ló lówó tí ṣẹ̀ríà ní ó ṣe kíni kó yọ zakatul fitr. Torí pé ọ̀nà tí èèyàn fi lè tọrọ nínú ṣẹ̀ríà tó fi kára rẹ̀ kún pé aláìní ni mí mo lè tọrọ òun ni pé kó má rí ohun tó jẹ lálẹ́ kó má rí ohun tó jẹ lójúmọmọ ìwọ àtàwọn ẹbí rẹ̀ ayé pé ó lè tọrọ ńgbà náà. Tọ́ ibi wọ́n tó bá wá ti lẹ́tọ́ àti tọrọ nu ṣẹ̀ríà zakatul fitri ti dọ̀ràn ẹ̀ lé ọ lórí tó bá ti ní ohun tó jẹ tó sì tún ṣe kíni tí ó tún ṣẹ́kù. So ilé ìjẹ́ bí ó ṣe jẹ́. Anabi sallallahu alayhi wa sallam anabi ni man sa'ala wa indahu ma yughnihi fa inna ma yastakthiru minan nar. Ìwọ tó bá ń tọrọ ihun tí ó sì tó ọ ń bẹ lọ́dọ̀ rẹ̀
ní ẹ dákun ẹ fún mi ní ohun tí ń jẹ ó sì ní ohun tó jẹ, ẹ dákun ẹ fún mi ní ohun tó wọ̀ tí ń wọ̀ ó sì ní ohun tó wọ̀, ẹ dákun mo fẹ́ gbọ́ bùkátà báyìí ó sì lọ́nà tó fi lè gbọ́ ọ sáwò pé ẹ jẹ́ n tún tọrọ kí n gbà lọ́dọ̀ ilé kí n gbà lọ́dọ̀ ilé ajama nasu subhanallah eléyìí fa innama yastakthiru minan nar bó bá ṣe fẹ́ pẹ́nu náà Ọlọ́run bá sí ni ó ṣe tọrọ sí. Ọlọ́run bá kó la ẹnì kọ̀ọ̀kan wa kúrò níbi èrò eléyìí báyìí. So téèyàn bá ti ní àwọn nǹkan tá a sọ yìí èèyàn lẹ́tọ̀ọ́ láti yọ zakatu alfitr. Bákan náà ni pé zakatu alfitr eléyìí tó lówó ọyọ ẹ̀ náà ni tálíkà náà yọ. Zakatul fitri òǹdíwọ̀n tó lówó ọyọ ní tálíkà ọyọ kì í ṣe pé owó tẹ́lẹ̀ pọ̀ ju tèmi lọ bóyá nísìnyí zakatu tó jẹ́ ti dúkìá bówó bá ṣe pọ̀ sí bí dúkìá bá ṣe pọ̀ sí lẹ́yìn ó ṣe yọ sí. Àmọ́ zakatul fitri ń tiẹ̀ ìwọ̀nba tí olówó ọyọ ìwọ̀nba yẹn náà ni tálíkà náà ni òun náà yọ. Tayyib téèyàn bá ti ń ṣiṣẹ́ oníkápá láti ṣiṣẹ́ fúnra rẹ̀ bóyá ìyàwó ni ọ́ ni ọmọ ni ọ́ ni ihun tó dáa jù ní pé kó yọ fúnra rẹ̀, èyí tó dára jù òun ni pé kó yọ zakatul fitr kó yọ jaka fúnra rẹ̀. Kí ni wàá ní àwọn nǹkan tá a yọ jaka lórí ẹ̀ gangan? Kí ni nǹkan tá a yọ jaka lórí ẹ̀ gangan? Eléyìí tí ó lálàáfíà jù òun náà ni pé ká yọ jaka lórí àwọn ohun tí àwọn èèyàn ń jẹ nínú ìlú wa, lórí àwọn nǹkan tí àwọn èèyàn ń jẹ nínú ìlú wa. Anabi sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ kó yé wa àwọn oúnjẹ tí àwọn ará Medina tí wọ́n fi yọ zakat tí wọ́n fi yọ jaka wọn nígbà náà. Tayyib àmọ́ eléyìí tí ó wà òkè jù ni pé téèyàn bá fẹ́ yọ jaka ìlú yàtọ̀tọ̀ síra wọn, oúnjẹ ìlú kọ̀ọ̀kan ó sì yàtọ̀tọ̀ síra wọn. Kí yẹn yọ jaka nínú àwọn nǹkan tí à ń jẹ nílùú min awsati ma tut'imuna ahlikum Ọlọ́run bá ti sọ nínú suratul Maida iná ni a ti yọ jaka wa. So kó má jẹ́ pé àgbàdo àbí ọkà bàbá nìkan àbí kíní èèyàn bá fi ráìsì kí yẹn fi yọ zakatul fitr kò sá burú ń bẹ̀, kí yẹn fi ráìsì kí yẹn fi yọ zakatul fitr so kò sá burú ń bẹ̀, kí yẹn lu gàrí láti fi yọ zakatul fitr kò sá burú ń bẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó ń kálukú ń jẹ nínú ìlú wọn. So ká yọ zakatul fitr ń bẹ̀ ká lọ gbé fáwọn tí wọ́n jẹ́ àwọn aláìní, so kò sí aburú níbi eléyìí báyìí. So àwa gbọ́dọ̀ wo pé zakatul fitri téèyàn fẹ́ yọ kò gbọ́dọ̀ kọjá ohun tí Ànábì sallallahu alaihi wasallam dárúkọ bí hadith, kò gbọ́dọ̀ kọjá báàlì, kò gbọ́dọ̀ kọjá ọkà bàbà, kò gbọ́dọ̀ kọjá zebib. Lọ́dọ̀ wa ní sí kéèyàn yọ zebib àbí kéèyàn yọ tamuru, èèyàn mélòó ni ó jẹ tamuru láàárọ̀ ọjọ́ ọdún? Torí pé èèyàn wo hikmatul mashru'iyya gangan lákọ́kọ́ nídìí jù bí kí ló dé tọ́lọ́run bá fi ṣe nǹkan yìí lófin fún wa, kí ló dé tọ́lọ́run bá fi ṣe nǹkan yìí lófin fún wa. Ńbẹ nínú àwọn tọ́lọ́run bá tó ṣe lófin fún wa tí ó ṣàlàyé fún wa pé torí nǹkan báyìí nísì ń bẹ tọ́lọ́run bá subhanahu wa ta'ala tí ò ní ṣàlàyé eléyìí tó bá ti ṣàlàyé yẹn abọ́dọ̀ ló. Anabi sallallahu alaihi wasallam anabi jẹ́ kó yé wa pé zakatul fitr ọjọ́ ọ̀ràn èèyàn lórí ẹrú àtẹni tí èsì ẹrú sa'an min tamr bóyá nínú làbídùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam tọ́ka. Ó wá ní kí ni ó ṣe tuhuratan lis-sa'im kó bá lè jẹ́ àfọ̀mọ́ fẹ́ni tó gbààwẹ̀, yóò fọ ẹni tó gbààwẹ̀ mọ́ minal lagwi war rafath kúrò níbi ìsọkúsọ àti ìṣekúṣe. Alágùwò òun la ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn sọ nínú àwẹ̀ téèyàn sọ. Àrígbó kálukú wa náà láti kó sí inú àwẹ̀ láwọ̀ ayá mọ̀mútẹ́lómi mọ́ sọ subhanallah minal lagwi war rafath àti ìṣekúṣe ìwàkíwà eléyìí tí abáhù. So eléyìí yóò jẹ́ kí zakatul fitri tá bá yọ yóò mọ́ wa kúrò níbi àwọn nǹkan yẹn, yóò dẹ̀ mọ́ àwẹ̀ tiwa náà kúrò níbi àwọn nǹkan tí ó jẹ́ àṣìṣe eléyìí tí a ti ṣe yìí. Bákan náà inú àwọn nǹkan tí a mẹ́nubà fún wa òun náà ni pé òǹdíwọ̀n wo ni zakatul fitr eléyìí tẹ́nì kọ̀ọ̀kan owó yọ, òǹdíwọ̀n tẹ́nì kọ̀ọ̀kan owó yọ ní zakatul fitr. Anabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ti ṣàlàyé òǹdíwọ̀n yìí fún wa. Bákan náà àwọn sàhábà rẹ̀ náà wọ́n dẹ̀ lo òǹdíwọ̀n yìí, òun náà ni pé ayọ̀ sọ́ọ̀rùn kan òun ni múdù mẹ́rin. Àwọn tá a bá mọ múdù tí wọ́n máa fi ń yọ jaka yẹn sọ́ọ̀rùn kan nìyẹn. Àbí ká dẹ̀ lo ọwọ́ ọkùnrin eléyìí tó ṣe pé kò kéré jù kò tóbi jù, tó bá kí ọwọ́ bọnú nǹkan wóró báyìí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin tẹ́nìkan ṣoṣo nu
atún lágbájá atún dárúkọ tiẹ̀ náà tàmẹ́dù atún dárúkọ tiẹ̀ náà ayọ̀ jákà tiẹ̀ náà nínú gbogbo àwọn tó bá ti jẹ́ pé àwa là ń ná lórí wọn àbí àkóso wa ni wọ́n wà ṣe ti yẹ wa tí náwó wa kò bá jẹ́ pé ó wà ní skul ni àbọ̀ wà ní ìlú míì tí ò sí nílùú wa àmọ́ tó bá ti jẹ́ pé àwa là ń náwó lé lórí àwa láyọ̀ jákà rẹ̀ ẹrú àwa láyọ̀ jákà rẹ̀ ọmọ kódà àbá àbímọ láàárọ̀ ọjọ́ ọdún eléyìí tó lálàáfíà jù ni pé àjọ jákà rẹ̀ ní ọjọ́ náà. Bákan náà afáwa Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ó ní kunna nukhriju zakat al-fitr idh kunna fina rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam ó ní nígbà táwọn wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń yọ jákà sa'an min ta'amin sa'un kan fún orí kan sa'un kan òun láti sọ yẹn múdù mẹ́rin àbí ká lo ọwọ́ so ti yé báwọn so fẹ́nìkan nínú oúnjẹ láti yọ nínú oúnjẹ aw sa'an min sha'ir aw sa'an min tamr òun wáyé ṣe bẹ̀rẹ̀ sí ní dákọ̀ àwọn nǹkan yòókù torí pé láwùjọ wa nísìn kò sẹ́ni tí fi làbídùn tí fi ń sóúnjẹ pé dàbídùn la fẹ́ fi sóúnjẹ ń ti wá o ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wa bọ́ bá jẹ làbídùn dájí ké àfà tó bá ṣàyà láti ṣe lẹ́ẹ̀kejì ẹ̀kẹta sí ó súnmọ́ kọ bára rẹ ní ilé ìwòsàn nítorí pé ó ti pọ̀ jù tó sì yé so àwọn ẹlòmíì wọ́n jẹ́ bẹ́ẹ̀ àwọn lè yọ lọ́dọ̀ tiwọn ihun táwa ń jẹ bóyá ráìsì la fẹ́ fi yọ ni ẹ̀wà la fẹ́ fi yọ ni kíni tún ni àtàwọn nǹkan míì tá a mọ̀ pa ń jẹ kódà bá a lo gàrí abẹ́ lọ́hun kó mọ́ burú àmọ́ kó jẹ́ ohun téèyàn lè jẹ lọ́jọ́ ọdún tá a fi ìdùnnú sọ́kàn àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí náà so ayọ̀ sọ́ọ̀rùn ẹyọ kan fún orí kan so eléyìí jẹ́ bí ó ṣe jẹ́ báwọn. Bákan náà ìgbà wo gangan láwa yọ zakatul fitr ìgbà wo láyọ zakatul fitr so àsìkò méjì ló wà fún yíyọ zakatul fitr àsìkò méjì ló wà fún yíyọ zakatul fitr alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni waqtul jawaz ẹlẹ́ẹ̀kejì ni waqtul wujub. Waqtul jawaz àsìkò tó tọ́ láti yọ òun ni tọ́dún bá ti ń kù ọjọ́ méjì ọjọ́ kan abáyín sọ pé ọ̀túnla lásọdún àbí ọ̀la ló súnmọ́ ká sọdún a lè yọ zakatul fitri kalẹ̀ látòní a lè yọ zakatul fitri wa kalẹ̀ látòní gẹ́gẹ́ bí afáwa Nafi' tó jẹ́ ọmọ kéwú afáwa Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní kana ibn Umar afáwa Abdullahi ibn Umar radiyallahu anhuma yu'tiha alladhina yaqbalunaha wa kanu yu'tuna qabla al-fitr bi yawmin aw yawmayn yẹn ni pé wọ́n máa ń yọ zakatul fitr báyọ̀ ọdún kú ọ̀la àbọ̀dún kú ọjọ́ kejì ó kú ọjọ́ méjì so ayọ̀ zakatul fitr wa àmọ́ gbà tó di ọ̀ràn yẹn gangan òun ni tí wọ́n bá ti rósùn pé ọ̀la lásọdún àbí wọn ò rósùn lẹ́ni aka Sha'ban òní ni àwẹ̀ pé 30 ó pé 30 ayẹ pé ó ti dọ̀ràn yẹn láti ìgbà náà títí tí ó fi di àárọ̀ ọjọ́ ọdún torí pé Ànábì sallallahu alaihi wasallam ni man addaha qabla as-salah ẹni tó bá yọ zakatul fitri rẹ̀ síwájú ká tó kírun Eid ká tó kírun ọdún fahiya zakatun maqbula zakatọ́ lọ́wọ́n bó gbà nìyẹn wa man addaha ba'da as-salah ìwọ tó bá yọ zakatul fitri rẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kírun tẹ́ta padà fahiya sadaqatun mina sadaqat ó kàn sí sàárà lásán ní òní gba ládẹ́ ẹni tó ṣe kíni ẹni tó yọ zakat ó kí ẹnì kan wá yọ zakat tiẹ̀ ó yọ zakatul fitri ẹ̀ tá fi kírun bùṣe gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá wa ṣe mọ́ sọ pé tá fi kírun bùṣe kò yọ zakatul fitr ǹjẹ́ kò ní yọ ọmọ ọ̀ràn yẹn ni kò yọ torí pé ó jẹ gbèsè ṣẹ̀ríà ó jẹ gbèsè nu ṣẹ̀ríà ó gbọ́dọ̀ yọ zakatul fitr yẹn àmọ́ kì í ṣe láàdẹ ẹni tó yọ zakat òun ni ó gbà yóò kàn gba láàdẹ ẹni tó ṣe sàárà lásán naam yóò kàn gba láàdẹ ẹni tó ṣe sàárà lásán ǹjẹ́ a lè fowó yọ zakatul fitr naam a lè fowó yọ oúnjẹ ní ṣẹ̀ríà sọ oúnjẹ ní ṣẹ̀ríà sọ wọn làwọn kunna nukhriju zakatul fitr fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam sa'an min ta'am oúnjẹ ní. Bákan náà ni pé àwọn òwò lágbé zakatu yìí fún àwọn tá a gbé fún náà làwọn aláìní àbí àwọn tí a rí pé condition wọn rọra ṣe díẹ̀ kí wọ́n bá lè fi ṣe oúnjẹ so inú ìlú tá a bá ti yọ zakat iná ló dáa jù ká ti pín tá a bá rí i pé àwọn aláìní ti tán nù ìlú wa látó lẹ́tọ̀ọ́ àti gbé kúrò láti lọ yọ níbòmíì àbáwá tá a bá wà lókè òkun lẹ́ni tá a fẹ́ yọ fún bẹ́ẹ̀ àbẹ́ níbi tá a tiẹ̀ ti ra wọn tá a fẹ́ fi yọ kò sábúrú bí ká sẹ́ńdì owó sáwọn tí wọ́n wà nílé kí wọ́n bá wá fi ra wọn nǹkan yẹn káwọn wá yọ kò sábúrú ká sẹ́ńdì owó sí wọn kí àwọn bá wá fi ra
bí Ọlọ́run bá subhanahu wa ta'ala wọn bá tí a sọ lórí zakatul fitri Ọlọ́run bá kí ó gbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn Haqqu TV Ọlọ́run bá kó bá ní ṣe àlékún dáadáa wọn àti gbogbo ẹni tí bá ń kún wọn lọ́wọ́ pẹ̀lú tọ́rọ̀ àti kọ́bọ̀ Ọlọ́run bá kí ó san ẹnì kọ̀ọ̀kan wa náà lẹ́san lórí àti gbogbo àwọn asátìdá wa náà tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ níbẹ̀rẹ̀ Ramadan títí dásìkò yìí títí dẹ̀yìn Ramadan Ọlọ́run bá kó bá ní ṣe àlékún dáadáa wọn. Orúkọ tèmi tí mo bá yín sọ̀rọ̀ ni Abdullah Zakariyah Ọ̀kánláwọn láti Ṣakí ní Nàìjíríà. Ọlọ́run bá kí ó jẹ́ kí a mara pẹ́ jù báyìí lọ. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka Allahumma wa natubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah walhamdulillah wallah